Ẹ kú dédé àsìkò yìí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Ìkànnì Lovers Arenas TV níbi tí ẹ já sí yìí. Lórí ọ̀rọ̀ Timothy Adégòkè àti Abdulrahmon Adedoyin, òun ni a rí yìí. Àwọn Adedoyin la rí tí wọ́n ń gbé wọlé lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn ni wọ́n fẹsẹ̀ ara wọn méjèèjì tí wọ́n fi ń rìn wọlé, ìyẹn ní ìlú Òṣogbo. Ibẹ̀ ni a wà báyìí níbi tí a ti ń mú wá fún yín lóníranran. Ká tó fojú sùnùkùn wò láti mọ ohun tí ó ń ṣẹlẹ̀ àti bí ó ṣe ń lọ, ìyẹn ní orílẹ̀-èdè wa tí a wà yìí. Nítorí pé orílẹ̀-èdè wa wọn ò fi kan wé kan láti fi ìwà ìbàjẹ́, láti máa hùwà ìbàjẹ́. Abdulrahmon Adedoyin, òun ni ẹ rí tí wọ́n mú wọlé bọ̀ yìí pẹ̀lú àwọn ẹmẹ̀wà rẹ̀ ní ìlú Òṣogbo. Òun ni a rò pé ká fi tó yín létí, kẹ́yìn náà kẹ́ fojú sùnùkùn wò, kẹ́ wo ohun tó ń lọ. Gbogbo wa pátápátá la nírètí sí ìdájọ́ òdodo. Kò sẹ́ni tí ò fẹ́ ìdájọ́ òdodo, ìyẹn lórí ọ̀rọ̀ Abdulrahmon àti Adégòkè. Inú kóòtù, ibẹ̀ ni a wà báyìí, níbi tí àwọn ènìyàn ti ń jókòó láti gbọ́ ohun tí adájọ́ yóò sọ, láti gbọ́ ohun tí àwọn ẹlẹ́rìí pàápàá yóò wí. Ǹjẹ́ mo rọ̀ yín ará, má fi ìkànnì yìí sílẹ̀. Ìkànnì Lovers Arenas TV, ibẹ̀ láti máa mú wá fún yín lóníranran. Àwọn ènìyàn ló jókòó yìí. Ẹ wo bí oníkálukú ti jókòó. Wọ́n fẹ́ wo ohun tí yóò ṣẹlẹ̀. Wọ́n fẹ́ wo ìdájọ́ òdodo tí yóò ṣẹlẹ̀. Èyí ni a ó fi mọ̀ bóyá ìdájọ́ òdodo ṣì ń bẹ ní orílẹ̀-èdè yìí àbí kò sí. Ẹ máa bá wa ká lọ. Ẹ máa bá wa rìnrìn àjò náà. Ẹ máa bá wa wò. Lórí ọ̀rọ̀ Abdulrahmon Adégòkè lórí ọ̀rọ̀ Adégòkè Timothy àti Abdulrahmon Adedoyin, òun la mú wá fún yín lóníranran. Ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ yẹn ní ilé ẹjọ́ ní kíákíá, láì fàkókò ṣòfò. Dandan kì í kú, dandan kì í kú, kì í kú. Wọ́n tún nínú Olúwa, nínú Jésù. Bí ikú bá pẹ̀lẹ́gbẹ́ wa, ọkàn wa yóò dààmú. Kì í jẹ́ pé àsán jọ̀wọ́ wọn yóò lọ, ìgbà tí wọ́n lò tó. Bí ikú bá pa ẹlẹgbẹ́ wa, ọkàn wa yóò dààmú. Kì í jẹ́ pé àsán jọ̀wọ́ wọn yóò lọ, ìgbà tí wọ́n lò tó. Olódodo kì í kú, olódodo kì í kú, wọn kì í kú, wọ́n sùn nínú Olúwa.